Hello. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá dé báyìí. Èmi ọmọ yín náà tún ní olólùfẹ́ yín Lady K ìfẹ́ olúwa show, èmi ni mo tún ti gbé dé. Mo máa wo bí náà tó wà lẹ́ẹ̀tì kú ni. Àṣé ló ṣì ń jó wì. Àṣé bí gíní la ṣe rí. Àṣé MC Olúọmọ ò tí ṣe finishi, ó ti wá ṣẹlẹ̀ báyìí. Ẹ̀yin bàbá ẹ bá mi ṣí, ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé, tẹ bá gbọ́ ó ti zẹ̀ nílé agodo ó ti zẹ̀ ẹni bá ní kí n jáwọ́ lórí ọ̀rọ̀ MC rélùwé tí ó lẹ́sẹ̀ tí ò ní táyà ló bá mi ṣe kí ló bá mi kọ́ wọn lẹ́sẹ̀ any fucking person tó bá ní kébì Lady K kí n jáwọ́ lórí òfófó MC ní ṣíṣe mọ́tò tí ó lẹ́sẹ̀ táyà lẹ́sẹ̀ ló bá mi kọ́ ẹsẹ̀ wọn. Ẹ̀yin bàbá ẹ káàbọ̀ sórí ètò Lady K ìfẹ́ olúwa show lórúkọ tí tèmi ń jẹ́. Ẹ̀yin tẹ́ bá wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ subscribe sí YouTube channel mi níbi tá ti máa mú àwọn ìròyìn gbàs tá ti máa mú wá. Àwọn ò kí gbé ìròyìn ẹlẹ́jẹ̀ bíbá ìròyìn tó confirm tó mú yes. Òun lèmi ọmọ yín Lady K ìfẹ́ olúwa show ni mo máa mú wá. MC máa tún ní pẹ̀lú àwọn ọmọ onímọ́tò wọ́n láwọn onígbà àwọn onígbà. MC bá padà ṣe kí ló bá padà wọ wàhálà ilé ayé yìí ká gbáyé ṣe rere ká máa ṣe dáadáa o ẹ wà àtìgbà tí MC Olúọmọ ti wà ń bẹ̀ tó ti jọ lórí wọn ní Lagos State àṣeṣe làwọn ayé rẹ̀ rú ẹ̀ sínú àṣeṣe ni wọ́n gbàdúrà pọ́jọ́ kan ajẹ́jọ́kun bí atọ́ lẹ́yìn ẹja ẹ̀ ó máa ṣe o MC sorry it's a pity ẹ̀yin bàbá mi kò ṣọ́ọ̀kì yín bí àní MC Olúọmọ tó jẹ́ olórí wọn ní Lagos State olórí àwọn union national òun mà tún ní ṣé mo pé láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn ọ̀rọ̀ òun àti Koko Zaria láfojoojúmọ́ gbé wá àṣọ́rọ̀ tó wà lé ojú bẹ́ẹ̀ lọ ẹ tí gbọ́ máa já ayé sí ẹ̀yẹ kan bẹ́ẹ̀ mi ṣí ẹ bá mi pín wọ̀ gbóra ayé jẹ́ ká bá wọn spread ẹ̀ àṣẹ bí gbogbo àwọn ọmọ onímọ́tò bọ́ ṣe máa ń ṣe yẹsà fẹ́ MC Olúọmọ àṣẹ wọ́n rẹ̀ rú ẹ̀ sínú ó ga o wọ́n ní ká díjú ká ṣe bí ẹni kú ká ṣe gbogbo ẹni tó máa ṣèdárò ẹni òun ló ní fáfún tó ṣẹlẹ̀ sí MC Olúọmọ o ẹjọ́ tó wí tọlọ́run ṣé ká sọ wípé àdúrà àwọn onímọ́tò ló gbà ní tí bàbá fi pàṣẹ látòkè wípé kí MC Olúọmọ kó kúrò ní Lagos State kó máa bọ̀ wá sí federal ọ̀rọ̀ ilé tí kẹwàá igi èèyàn ó kọjá bá ṣe wò ó bá ṣe fetí gbọ́ lórí social media o tẹ́ bá gbọ́ pé ó lẹ́tìkẹ́ ó kọjá bẹ́ẹ̀ ṣé tòun àti Koko Zaria lẹ́ṣin gbọ́ láti gbà gbogbo àwọn ọmọ onímọ́tò pátápátá ṣẹ́rí ìdúró tó dúró sí gbogbo owó wọn tó gbà gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ egungun fẹ́ gbà padà báyìí gbogbo owó union tí MC ti jẹ́ ní Lagos State àwọn oníkan fẹ́ gbà nǹkan wọn gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n dà sínú ìlà yìí lo tí wọ́n sanwó tíkẹ́ẹ̀tì by fire by force tí wọ́n já tíkẹ́ẹ̀tì túláàsì lójoojúmọ́ tí MC dẹ̀ fi owó ṣe bàbá àlàyé tí MC fowó sponsor àwọn celebrity tí MC fowó ṣe oore kárí ni tó rú àwọn èèyàn lọ sílùú òyìnbó tó rú àwọn èèyàn lọ sí Mẹ́kà tó ṣe oríṣiríṣi àṣé gbogbo bó ṣe ń ṣe àṣé kò dùn mọ́ àwọn ọmọ onímọ́tò ọdún àwọn onímọ́tò ti fárígá ẹ̀yìn èèyàn season fíìmù ni MC ò lè wò tán ẹ gbọ́ season film MC ò lè wò tán òun lọ́rọ̀ tó wà lẹ̀ wọn wá bá já níjà ẹnu lásán o wọ́n gbé sí newspaper wọ́n bá pò gidi àní gbogbo owó wa tó gbà wá dá padà èyí ni ẹ̀wò tí ó bá ṣe pé ìkàlẹ̀ ènìyàn lọ́tá ènìyàn nígbà táwọn èèyàn bá já tíkẹ́ẹ̀tì 6,500 per day tí kò ṣèyàn kan kì í ṣèyàn 100 kì í ṣèyàn 300 kì í ṣèyàn 1,000 ẹ mọyì mọ́tò tó lòdù èrò ní Lagos State lójoojúmọ́ owó tí wọ́n rí nídìí iṣẹ́ union ó ti tó fi tún Nàìjíríà ṣe owó tí wọ́n rí nídìí iṣẹ́ union ó ti tó láti fi generate iná sí Lagos State owó union tí Lagos State ń pa mo ń sọ fún yín sẹ́ wípé ó ti tó láti fi generate iná kí Lagos State dání iná because millions of naira ló wọlé sí Lagos State lójoojúmọ́ mọ bí Lagos State ṣe tóbi tó ni MC dẹ̀ gba owó ọ̀kálá owó kanjúkọ owó ṣojú gbọ́nkọ àdúgbò lẹ́yìn àgbàgbà ṣe ń sọ owó kòkàn mi oyó I don't care I don't give a damn àwọn dẹ̀ fowó ṣe big man wọ́n fowó ra yìí àṣé ọjọ́ kan òkété máa lọ sọ́jà kò ní dé
òun lọ̀rọ̀ MC lọ́wọ́ yìí o MC ti wọ́ o tẹ bá ń gbọ́ lẹ́tìkẹ́ wọn ò bá MC Olú ọmọ ọmọ Akínsànyà wọn ò bá mo ní kékeré o àwọn ọmọ onímọ́tò ẹ má ní kí ló kàn wá bẹ́ẹ̀ wàhálà yóò kàn wá o because it's one of our enemy ìran Yorùbá tí ò fẹ́ kí ìran Yorùbá lọ òun MC Olú ọmọ so kò sí ohun tó burú bẹ́ẹ̀ táwa náà bá ń gbégún mọ̀ sí ẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ ó lẹ́tìkẹ́ ẹ jẹ́ sáré jọdé maybe I laugh in Spanish I laugh in Spanish ẹ jẹ́ sáré ṣe kí ni ká sáré délé agodo ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi ẹ tàn notification bell yín ṣẹ́rí notification bell yín yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀yẹ kàn bá mi ṣe kí ni ẹ bá mi tàn ẹ bá mi gbọ́wọ́lé notification bell yín ẹ bá mi tàn MC Market MC ó ti di gòbé kó yá fàyà gbé sórí ọlọ́run ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín ọlọ́run ṣọba àkà ọlọ́run á máa gba àwọn ibi tí ẹ̀dá ò lérò á máa fi nà ọ́ lọ́rẹ́ á máa fi nà ọ́ lẹ́gba lójú ọmọ ènìyàn míì ẹ sì wò bí ohun tó dá ló ṣe inú abẹ́ aṣọ á sì máa jó inú á sì máa jó lábẹ́ aṣọ bàtẹ́ á sì máa ta lẹ́sẹ̀ òun lọ̀rọ̀ MC Olú ọmọ lọ́wọ́ ta wà yìí ẹ̀yin yẹ́yìn bàbá ṣe ti gbọ́wọ́lé ṣe ti bá mi ṣí ẹ̀ MC ti wọ́n gòbé o àwọn ọmọ onímọ́tò ti ṣe kíni ọlọ́run fẹ́ gbowó àwọn padà gbogbo owó tẹ́ MC gbà. wàhálà ń bọ̀ wọ́n ní MC Olú ọmọ kò fẹ́ gbéjọba fún Ségò lẹ́kọ̀ọ́ àfàìmọ̀ ní lọ́gbọ́lọ́gbọ́ tó ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ àwọn onímọ́tò èrò lẹ́kọ̀ọ́ ìyẹn National Union of Road Transport Workers NURTW kò ní í dá wàhálà ńlá sílẹ̀ látàrí báwọn ọmọ ẹgbẹ́ náà ṣe ń fẹ̀sùn kan alága wọn àná kó bá wa gbówó wa táwọn èèyàn mọ̀ sí MC Olú ọmọ wọn ní ṣe lọkùnrin náà takú ó kọ̀ láti kúrò nípò bẹ́ẹ̀ ni kò gbéjọba fún alága tuntun Alhaji Adékúnlé Mustapha táwọn èèyàn tún ń pè ní Mustapha Ségò gẹ́gẹ́ bí àṣẹ tíjọba pa. Nínú àwọn fídíò kan tó ti ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára báyìí ibẹ̀ làwọn ọmọ ẹgbẹ́ national kan ti ké gbàjarè sí ìjọba Èkó àti àwọn orí adé kan títí kan àwọn aláṣẹ àti alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ NURTW ọ̀hún pé kí wọ́n tètè dá sọ̀rọ̀ náà kó tó di pé yánpọnyánrin tó lè mú ìtàjẹ̀ sílẹ̀ dání wáyé. Ẹ rántí pé láti bí oṣù méjì sẹ́yìn ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti dá sọ̀rọ̀ fàákájà tó ń wáyé nínú ẹgbẹ́ náà tí wọ́n sì ṣe ìpàdé kan nílé ìjọba níbi tí wọ́n ti panupọ̀ forí ìkòkò ṣọdún wọ́n fa ọwọ́ Mustapha Ségò sókè gẹ́gẹ́ bí alága NURTW tuntun nípínlẹ̀ Èkó tí MC Olú ọmọ náà sì lóhùn faramọ́ wọn ni kó kọjá sí Àbújá ní tiẹ̀ àtìgbà náà làwọn èèyàn ti retí pé gbogbo gbọ́dọ̀ ń róṣọ inú ẹgbẹ́ náà yóò ròdù lọ mú mi tí àlàáfíà yóò sì jọba àgàgà nígbà tí àwọn alátìlẹyìn MC Olú ọmọ kan bíi Kókó Zaria ti fi àtìlẹyìn wọn hàn sí alága tuntun Ségò àmọ́ iná ọ̀rọ̀ ọ̀hún kò kú wọn ní ojú ayé lásán ni MC Olú ọmọ ṣe láti gbéjọba fún Ségò wọ́n ní kò ṣe bẹ́ẹ̀ níṣe ló sì ń lo àṣẹ àti ipò alága NURTW Èkó níṣó bí bá a ṣe ń sọ yìí. Nínú ọ̀kan lára àwọn fídíò tó gorí afẹ́fẹ́ ẹnìkan tó ké gbàjarè ọ̀rọ̀ yìí ló ti fẹjọ́ MC sùn tó sì ké sí àwọn àgbààgbà àti àwọn alẹ́kọ̀ọ́rọ̀ láti má ṣe wòran títí tí dùgbẹ̀dùgbẹ̀ yóò fi já. Ọkùnrin náà ní orúkọ mi ni Ọlámìjí Akínsànyà tí ìnagijẹ rẹ̀ jẹ́ Inspector Sian. Nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ wa ní Lagos State yìí mo rí i pé ó ti fẹ́ máa dá wàhálà sílẹ̀ báyìí o a sì fẹ́ kẹ́ ẹ tètè bá wa dá sí i. Láti ọjọ́ 21 oṣù December tó kọjá lẹ ti bá wa sọ̀rọ̀ pé kí kálukú lọ dúró fún oṣù kan a sì ti dúró a rí i pé oṣù kan ti kọjá ọ̀gbẹ́ni tẹ́ ẹ dẹ̀ pàṣẹ fún yìí wàhálà ló fẹ́ dá sílẹ̀ ó ṣàfẹ́ rí i pé àfi tá a bá jà tí ìtàjẹ̀sílẹ̀ bá wà tẹ́ ń pe òun náà ló sì tẹ́ ẹjọ́ ń bá wa sọ níṣẹ́ ló ń yí padà tẹ́ ẹ bá ti kúrò kò ṣiṣẹ́ lórí ẹ̀ kò gbéjọba sílẹ̀ nǹkan míì ló máa ń ṣe níta níṣẹ́ ló ń sọ pé òun kàn ń tàn yín ni òun kò ní ṣiṣẹ́ lórí ẹ̀
lẹ́yìn náà lọkùnrin yìí pàrọwà sáwọn ọ̀tọ̀kùlú bíi Sule Authority, Michael Jaga, Alhaji Najim Yasin, ọba Elégùṣì, ọba Elégùú, Akiolu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé kí wọ́n ta kìjì kí wọ́n dá sọ́rọ̀ ọ̀hún. Bákan náà ni alága ẹgbẹ́ àwọn onímárúwá Tricycle Owners and Operators Association of Nigeria TOAN, Alhaji Abdulaziz Abiola táwọn èèyàn mọ̀ sí Istijaba sọ̀rọ̀ nínú fídíò míì. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwáwí táwọn èèyàn ń sọ kiri pé MC kò tí ì lè sáré kúrò nípò ṣíàmánu ẹgbẹ́ onímọ́tò Èkó àfi kó kọ́kọ́ lọ sábùjá náà, kò bá òfin ẹgbẹ́ mu, kò sì lẹ́sẹ̀ nílẹ̀. Ó ní níwọ̀n ìgbà tí àwọn alága ẹ̀ka ẹgbẹ́ gbogbo ti buwọ́lù wípé àwọn ò fẹ́ MC Olúọmọ nípò mọ́, kò sí ohun tó tún lè mú kó sì di. Torí owó tó rí bẹ́ẹ̀ ni ò ṣe fẹ́ lọ. Orúkọ mi ò ní Alhaji Azeez Abiola aka Istijaba. Àtúntí pé ó tútí ó gbúbọ̀ àṣẹ ni káwa náà sọ̀rọ̀ ká gba àwọn èèyàn níyànjú gẹ́gẹ́ bí aṣíwájú nínú iṣẹ́ Tricycle nílùú Èkó. Tá a bá wò ní nǹkan bí oṣù kan sẹ́yìn sìn a rí pé awuyewuye ń lọ nílùú Èkó lórí yíyan alága tuntun fún ẹgbẹ́ awakọ̀ nílùú Èkó ní tí wọ́n dẹ̀ ti yan Alhaji Mustapha Sego gẹ́gẹ́ bí alága tuntun ní tí Alhaji Musiliu Akínsàdé ni wọ́n máa gbé ìjọba yẹn lẹ́yìn oṣù kan lẹ́yìn tí wọ́n fa ọwọ́ sókè. Ṣùgbọ́n ṣáà pé oṣù kan ti pé ń sìn tí iṣẹ́ yóò dẹ̀ ti bẹ̀rẹ̀. Torí owó tó rí ní Lagos State ni ò ṣe fẹ́ lọ. Àwọn bá rí orin lọ́tún lọ́sì. Ẹ fowó lẹ̀ fáwọn olówó. Pé àwọn kan ní wọn àkọ́kọ́ lọ sábùjá náà kán tó lè gbéjọba lẹ̀ lẹ́kọ̀ọ́. Àwọn kan náà máa ṣe kinní kan kán tó lè ṣe kinní kan. Òun la ní ká dá sí. Nítorí ẹlòmíì ò mọ̀ ń paṣẹ wa. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ń paṣẹ wa, anybody kàn sọ ohun tó wù ní. Wishes náà ti ṣẹ́ wa ò rí bẹ́ẹ̀ bá ṣe rò ó, bẹ́ẹ̀ kọ́ ni ṣẹ́ wa ṣe rí rárá. Tọ́lá ń ṣe union yìí, a ní constitution, a ní protocol nídìí iṣẹ́ yìí. Èèyàn kan lọ jẹ́ national president kò kan àwa. Èkó ń bí làwa wà wẹ̀ Lagos State. Èèyàn kan ní ẹnìkan ní certificate state chairman lọ́wọ́, ẹnìkan ní certificate treasurer lọ́wọ́, kò ká wa. Àwọn olè gbogbo. Ohun tí a mọ̀ náà mọ̀. Àwọn olè gbogbo. Àti certificate state chairman o, àti certificate treasurer o, ó ti wà nullified. Gbogbo òṣìṣẹ́ mọ́. Ọ̀rọ̀ pé ọ̀kan fọwọ́ èèyàn kan sókè, ìyẹn kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀. Gbogbo àwọn nǹkan yẹn òṣìṣẹ́ mọ́ kò wà relevant mọ́. Níwọ̀n ọ̀gá àgbà tí gbogbo branch chairman tó wà nílùú Èkó ti sign vote of no confidence lé Alhaji Musiliu Akínsànyà lórí pé àwọn ò fẹ́ mọ́ náà nìyẹn. Ṣẹ́gbọ́n kò dẹ̀ fẹ́ lọ torí owó. Kò kà wá mọ́. Ohun tí constitution sọ ni pé wọ́n ti sign vote of no confidence lé ẹ lórí. We have almost 205 branches nílùú Èkó. Ṣẹ́gbọ́n 205 branches tó kówó wọlé wá sí Òṣòdì. Almost 190 something ti sign vote of no confidence lé ẹ lórí. Ó kéèyàn mẹ́jọ àbí èèyàn méje lẹ́yìn ẹ̀. Yàrá sẹ́yìn ọmọ akọ́kọ́ lọ Àbújá kó tó ṣe election fáwọn àlékún. Àwọn òránṣẹ́ l'Àbújá àwọn onígbó bá ń lò lè lọ Àbújá lè lọ ilé ẹ̀yìn kan go to anywhere. Ó lè lọ Ṣógbó. Ó lè padà sí Tápà. Fìgbẹ́ ẹ̀fẹ̀gbẹ́lẹ̀. Àní nílùú Èkó, àárí àǹfààní tó ṣe fún ẹgbẹ́ wa. Àárí ìwúlò ẹ nínú ẹgbẹ́ wa. Ṣé ẹ̀gbọ́n fẹ́ gbowó wọn? Ó dẹ̀ gbowó lọ́wọ́ wọn. Táwọn bá bá ní ọjọ́ lọ ṣe president, good enough. If you are coming for it, lọ ṣe president. Wọ́n wọ́n fẹ́ ṣe president bíi ti tẹ́lẹ̀ o. Ìyàtọ̀ fi já lọ́dún mẹ́rin, ọ̀hún tún lè fi já lórí president o. Being a state chairman in Lagos State ló wá lórí fọ́dún mẹ́rin ọ̀fìn àjọwá ni o. Because àṣẹlá àdìbò fún ẹ. 95% in Lagos State ní rírí ìta tí wọ́n fẹ́ fi ẹ ṣe state chairman àdìbò fún ẹ o. Àjílò la ṣe. Àjílò la wà láṣẹ àdìbò fún ẹ. Ṣótọ́. Àfi kí bàbá àgbà máa tọrọ àforíjì. Nítorí arábìnrin ọdún mẹ́rin jẹ wá. Kò sẹ́ni tó fẹ́ láti wá ṣe state chairman lé wa lórí nítorí Òṣòdì tí ẹ control Adébẹ̀ṣẹ́ ń control ẹ. Always committee ni. Committee ẹgbẹ́ wa. Ẹ ti mọ̀ pé tí gbogbo náà bá padà bọ́ sábẹ́ yín, ìyá ẹ náà lè máa fi jẹ wá.
ṣùgbọ́n ṣá nítorí ìfẹ́ tí bàbá wa ní sí ẹ ńgbà yẹn wọ́n fi ẹjọ́ station àlùwà lórí wọ́n yìn post lé wa lórí ni àwa kọ́ la sọ pé a fẹ́ ní. ṣàgbọ́ṣẹ́. with that a manage ara wa a ṣe sùúrù pẹ̀lú àwọn elders wa ipò agbọ́dọ̀ tẹ̀lé àṣẹ àwọn ọ̀gá wa láti bá ẹ ṣe fọdún mẹ́rin yẹn a bá ń ṣe pẹ̀lú yàrá ẹlòmí orí ẹ̀ ti gbẹ. owó ló gbà. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé. ẹ̀yin bàbá òun lẹ gbọ́ yẹn o ṣe ti gbọ́ báyìí sí wọ́n ní ó lọ ó lóun á lọ àmọ́ nítorí owó tí MC ń rí lóṣòdì MC ò fẹ́ fi Lagos State sílẹ̀ nísìn àwọn ọmọ Èkó wọn láwọn fẹ́ gbowó àwọn wọn fẹ́ gbapò MC fi kíní lẹ̀ kó fi bẹ̀yẹ sílẹ̀ MC takó lòun ò lọ o ẹ wo bí wọ́n ṣe ń ṣe ayé ẹ wo iyebi tí owó tó ti wọlé sí ọ̀dọ̀ MC ẹ wá sọ fún mi ẹ̀yin ọlọ́gbọ́n onímọ̀ olóyún onílàákàyè ẹ̀yin onílàákàyè yàn ẹjọ́ gbogbo owó tó ń wọlé gẹ́gẹ́ bí owó union ṣé kò gbé nǹkan gidi ṣe sí Lagos State now ẹ wá bá mi tọ́ka sí ẹ bá mi kọ sí comment section ipa ribiribi tí àwọn union kó ní Lagos State àti other states kí ni nǹkan tí ẹ lè tọ́ka sí ojú ọ̀nà tí mọ́tò wọn gbà wọn ò lè túnṣe àfi kíjọba túnṣe àwọn tó dẹ̀ jẹ́ olórí wọn wọ́n gba owó ribiribi kí ni wọ́n fi owó union ṣe ní ìlú Nàìjíríà kí ni wọ́n fi owó àwọn ọmọ onímọ́tò ṣe MC fi ń ṣe pátí MC fi ń ṣoore kárí ni MC fi ń sponsor celebrity MC fi ń ṣe birthday tó kú fáwọn star àwọn celebrity àwọn actress nǹkan tẹ́ MC fowó ṣe nìyẹn ìdí tí ò ṣe fẹ́ lọ nìyẹn ìdí tí MC ṣe tẹ́pa nìyẹn MC àfẹ́tẹ̀jẹ̀ sílẹ̀ lẹ́kọ̀ọ́ gbẹ́rù rẹ̀ kó máa lọ MC olú ọmọ gbẹ́rù rẹ̀ kó máa àfẹ́tẹ̀jẹ̀ sílẹ̀ ní ilẹ̀ Yorùbá mórí làbújá mọ́ ọ lọ no be by force mọ́ ọ lọ ẹ̀yin ayé ṣe ti rójú ayé lóde ṣe ti rójú àwọn olè ọ̀fọ́ ṣe ti rójú wọn nítorí owó tí wọ́n jẹ owó tí wọ́n rí MC takó lòun ò ní lọ ó ti fa ọwọ́ ségò sókè ó ní kán fún òun ní 1 month òun máa gbéjọba lé ségò lọ́wọ́ MC kan kò gbéjọba sílẹ̀ o ẹ̀yin èèyàn ẹjẹ́ àmọ́ owó fíìmù yìí bí tó fẹ́ dì sí MC àwọn òní o máa ti drama àwa máa bẹ spread abẹ́ polówó ẹ̀ Ọlọ́run ló mú gbogbo yín pátápátá Ọlọ́run ló mú yín àníyí yóò ní tó ẹ fi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ẹ fi léra yín dánwò ẹ ṣá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ẹ ṣàmọ́ra yín lẹ́yìn ọ̀hún because irú ìgò bòrò òun lọ́rọ̀ gbogbo yín ẹni bíi tí ń pọmọ́ rẹ léèwẹ̀ òun ni gbogbo yín pátápátá Ségò náà bó bá débẹ̀ kí ni yóò ṣe òun náà ó kówó jẹ ni gbogbo àwọn tẹ́ ń gbóhùn wọn yìí nínú fídíò yìí mi ò fẹ́ play fídíò yẹn kí gbé sójú screen ká má bàa ní copyright níbi ìṣe fẹ́ gbé sí because Aláròyé ló gbé fídíò yẹn jáde gbogbo àwọn tó wá wà nínú fídíò yẹn wọ́n ṣojú gbogbo wọn tọ́pẹ́ra wọn ní state kìíní kan commissioner PRO PA PB gbogbo ẹ̀ láwọn olódo púpọ̀ ọdún wọn lè fìdí kò kọ́ ó bíi ti Lady K o gbogbo wọn pátápátá kí ló ń jà fún ìjẹ́ wọ́n ń jà fún wípé kí wọ́n fi owó yẹn ṣe nǹkan gidi sí ilẹ̀ Yorùbá ìjẹ́ wọ́n ń jà fún wípé káwọn fi owó tó wọlé yẹn káwọn fi ṣe nǹkan gidi sí Nàìjíríà kátẹ̀ní wọ́n Nàìjíríà ni wọ́n ṣé wọ́n ń jà fún kọ́ fowó yẹn tún Nàìjíríà ṣe ẹ lọ sí àwọn ìlú káàkiri owó union pẹ̀lú owó tí wọ́n fi tùlù ṣe owó tíkẹ́ẹ̀tì pẹ̀lú owó tó fi tùlù ṣe kò tí ì sí ìlú tó já tíkẹ́ẹ̀tì fún onímọ́tò tó Nàìjíríà kò tí ì sí ìlú tí wọ́n ń dá owó union tó Nàìjíríà nínú gbogbo state tó wọ́n wà ní Nàìjíríà pátápátá from A to Z Lagos State ní gbẹ̀mù gidi wọlé sí ìdí tí pírẹsidẹ́ntì MC Olú Ọmọ ò ṣe fẹ́ lọ sí Àbújá nìyẹn ìdí tí ò ṣe fẹ́ lọ nìyẹn MC mẹ́àdá wà lálẹ́ sí Lagos State gbẹ́rù ẹ̀ kó mọ́ ọ lọ ọmọ Akínsọ́yà carry your Ghana bus go dey go they don't want you for Lagos State is that clear? Pack your things and go ètò jẹ́ níbẹ̀ ti tó gẹ́ èyí tẹ fowó ṣoore kárí ní ti tó gẹ́ ó àwẹ̀ ti ń bọ̀ mo ṣàwọn rò pé kí ló dé tẹ MC tí ò fẹ́ lọ ó máa tún yan sàkáàwẹ̀
Alifulani mi de be wade ko Alifulani lórí platform mi ṣé mo buta be bá ti dé Alifulani á pe MC wọ́n wá bá ṣe give away MC á fún àwọn èèyàn ní Mecca Ọlọ́run máa kó sùúrù o ẹ fìyà ń jẹ àwọn kan ẹ gbowó bànújẹ́ lọ́wọ́ àwọn kan ẹ dẹ̀ fi dùn àwọn kan nínú ẹ wá ní kọ́lọ́ má gba ibi tó ní agbára yọ sí yín ẹ wá ní kọ́lọ́ wọn bá ẹ̀san kó má gbẹ̀san àwọn ẹni gidi lára yín ẹ mọye dírẹ́fà tó ti jìyà ó ti wa mọ́tò ó ti darúgbó òjijì sídìí sí àárín dírẹ́fà ti wa mọ́tò títí ó ti di arúgbó òjijì sídìí sí àárín ní Lagos State síbẹ̀ kò lákòjọ síbẹ̀ kò rówó fi sanwó léèwé síbẹ̀ kò rówó fi sanwó lé síbẹ̀ kò rówó fi tọ́ ọmọkọ́mọ yọ̀ kó yọjú iṣẹ́ kílá ń ṣiṣẹ́ ó jókòó sọ́fíìsì owó àlejò ó níye tó gbà èdè owó oúnjẹ ó níye tó gbà èdè owó insurance ó níye tó wọlé fún MC èdè owó tí MC gbà ní ojoojúmọ́ kì í ṣe owó kékeré níbi táwọn tó dẹ̀ ṣiṣẹ́ tó máa wá irin mọ́yà láti àárọ̀ sílẹ̀ tí wọn ò ti rí kọ́bọ̀ mú lọ lẹ́wádìí kọ́ ló má gbẹ̀san ẹ jọ Sego and Co ẹ bá mi ké sí wọn àwa ò lè wéètì kẹ́ fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àdá kẹ́ fi léra yín bóde ìjọ pa náà lẹ bá fẹ́ fi léra yín ara yín náà ní kẹ́ fèsì o Lady K ń bẹ̀ yín o tẹ bá ti fẹ́ fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àbí ọ̀pá tẹ bá ti fẹ́ fi léra yín ẹ jọ torí ọ̀nà ẹ má jẹ́ kí innocent ìfaragbà bẹ́ o ara yín náà ní kẹ́ ẹ fún jẹ dáadáa kí Lady K lè rẹ́rìí pé olúwa ó ṣe odójú ti ọ̀tá mi odójú ti àwọn ẹni bí ó dà wọ́n lédèrú wọn ní ìsinmi mọ́ nílùú Èkó àwọn ọmọ onímọ́tò tí wọ́n jẹ́ kí adé orí òkè kó di olóògbé ní ìlú Ọjọ́ta àbí ṣọ́ṣẹ́ yìí ni kò ṣẹ́yìn gbogbo yìí náà àmọ́ bó ṣe lọ tá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ àwa fìjà lẹ̀ fọlọ́run ìjà ni nítorí pé kí ni ìjà Ọlọ́run ju ìjà ènìyàn lọ yẹ́sọ̀ ọ̀nà ẹ̀yìn ìyá yìí bàbá mi ìjà Ọlọ́run ó ju ìjà èèyàn lọ MC dá owó padà fọlọ́wọ́ fi Lagos State sílẹ̀ Lagos State owó ni Lagos State tẹ́ bá gbọ́ gbìjìgbìjì máa mì owó dé gìjìgìjì máa mì owó dé Lagos State ló jẹ́ bẹ́ẹ̀ MC dá owó padà fọlọ́wọ́ fi Lagos State ilẹ̀ gbé Ghana Mosque ẹ̀kọ́ mọ́ lọ sí Àbújá MC dá owó padà fọlọ́wọ́ àwọn tí Lagos State fẹ́ gba owó wọn padà àwọn ọmọ onímọ́tò Lagos State tó fìyà jẹ fún àìmọye ọdún wọ́n fẹ́ gba owó wọn padà ó ráyé lóde MC àṣewọ̀ tẹ̀ nífẹ̀ẹ́ yín dénú bàbá àṣewọ̀ tẹ̀ nífẹ̀ẹ́ yín gbogbo wọn fi ojoojúmọ́ gbàdúrà ni wípé kọ́lọ́ kó ṣe kíni kó palẹ̀ mọ́ ìjọba yín ní Lagos State ẹ wò yín lọ́jọ́ ti tòní ìbáyìí wọ́n pàṣẹ ta ìpàṣẹ kẹ má lè rí half quarter àwọn tèkó kí wọ́n ṣúgbà yín kí wọ́n support yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń náwó bẹ́ẹ̀ ṣe máa ṣe yàfòyàfò pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bowó jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń bọ kókíṣì jẹ́ bẹ́ẹ̀ ṣe MC ẹ̀yin bowó jẹ́ gan-an tó it is well with you kọ́lọ́ bá mi ṣàánú ayé yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi àdéhìn jù bẹ́ẹ̀ lọ lórí ètò ti tèmi orúkọ ti tèmi ò yí padà Lady K ìfẹ́ olúwa ṣòní ẹ̀yin tẹ́ bá wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ ṣe kíni ẹ bá mi subscribe sí YouTube channel mi ẹ subscribe ẹ tẹ love ẹ tẹ like ẹ comment tó bá yọ super sticker ẹ fún wa ní super chat kẹ́ support ministry baby of Yorùbá nation Lady K ìfẹ́ olúwa ṣe ojú òní ti gbogbo wa ẹ̀yin tí bá bú ẹ má bínú ṣẹ́rí tí bá wà lórí ètò báyìí inspiration ni but tí bá ti kúrò lẹ́yìn má bẹ̀yìn má ní ẹ má bínú ìyẹn ti lọ nìyẹn mi ò lẹ́bi wàhálà Lady K ló ń sọ kọ́lọ́kọ́ tún wá ṣàánú mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ má gbàgbé àwọn product tàǹtà lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí ìkànnì yìí iléeṣẹ́ TL Natural Herbal lákọ̀ọ́kọ́ wọ́n ní kí bá wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ patronize wọn pátápátá because ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin fans mi ẹ̀ ń jọ mí lójú ṣá kò sígbà tí iléeṣẹ́ TL Natural Herbal bá pè mí àdúrà ló máa ń ṣe kura kódà àwọn sọ títí wọ́n láwọn ò gbà advert àwọn lọ fẹ́ ẹnikẹ́ni mọ́ lẹ́yìn Lady K ìfẹ́ olúwa ṣòdì kọ́ ló máa ṣe advert fún àwọn mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ lóore o dàbí ẹ̀ jẹ́ kójú kó tì ojú òní tì ọlọ́run òní dá yá yóò ní dá yín ojú òní tì àbúrò òní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí gbogbo àwọn ọmọ yín láṣẹ ìdìbò tẹ́ bá wò lọ́jọ́ ti tòní Lady K ìfẹ́ olúwa ṣòdì kan ló ń polówó iléeṣẹ́ TL Natural Herbal ẹ̀yin tẹ̀ wá tí ra product tó ń tà bẹ́ẹ̀ tó ṣọ́ọ̀kì yín pé irú product wà Lady K polówó yẹn ẹ jẹ́ kí sáré já yín sí ṣẹ́rí iléeṣẹ́ TL Natural Herbal àgúnmu ewé àti egbò làwọn dín pẹ̀lú àwọn ṣe kí ni wọ́n dín pẹ̀lú ẹ̀ nítorí pé kí ni wọ́n jogún ẹ̀ lọ́wọ́ àwọn baba ńlá baba wa ni
ohun táwọn baba ńlá baba wa tí wọ́n lò láyé àtijọ́ tí wọ́n fi ṣe kiri tí wọ́n fi tún àgọ́ ara ṣe òun làwọn wá ṣe kiri lọ́wọ́ ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ jókòó lé lọ́wọ́ fi ṣe kiri lọ́ fi ṣàánú àwọn ọmọ ènìyàn. Gbogbo ẹni tó bá ní diabetes ẹ máa lọ sí iléeṣẹ́ Oyo natural herbal. Gbogbo ẹni tó bá ní low sperm count àbí nǹkan ọmọkùnrin yóò tóbi tó ẹ̀yin dáàdì ẹ̀yin brọ́dà mi kò dáa kí nǹkan tó wà lábẹ́ èèyàn kéré o problem ni o problem kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó bẹ́ẹ̀ ṣe lè lọ́lá tó tí nǹkan tó wà lábẹ́ yìí tó bá ti lè kéré jọjọ irú lọ àdánwò ni. Ṣé wá lẹ́yìn tẹ́ bá wà ní irú position bẹ́ẹ̀ àsìkò ti tó fún yín láti gba ìdáǹdè àsìkò ti tó fún yín láti ṣe bí ọkùnrin gidi àsìkò ti tó fún yín láti náwó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kẹ́wẹ́dò kí àwọn ọmọ mi àwọn sísá kọ́ mọ̀ pé yes kan wọlé sí wọn ní bọ́dì kọ́kùnrin wọlé sóbìnrin lára kọ́bìnrin máa pè alpha ṣó ti wọlé ok ó yá tráyẹ̀sì tráyẹ̀sì ẹ sí pé mi ò fi ìyẹn pé kankan wọ̀ mí bọ́dì wọn kàn nílé ìfẹnu sọ fún yín wọn máa fi yín ṣe yẹ̀yẹ́ wọn máa gbójà lẹ́yìn lọ fọlọ́gbò. ṣáwáyé gbogbo ìtẹ́bá ní position yẹn ẹ pè mí lórí WhatsApp number mi tẹ̀wọ́ lójú screen kí fún yín ní fóònù ọba iléeṣẹ́ Oyo natural herbal. ẹ̀yin tó tún wá jẹ́ pé jẹ̀díjẹ̀dí ló ti gba sátidé lọ́wọ́ yín tó wá gbé jímọ̀ lé yín lọ́wọ́ solution ti dé o iléeṣẹ́ Oyo natural herbal náà ni. gbogbo ẹ̀yin tó jẹ́ pé waist pain body pain ẹ lè róòlù kẹ twist waist kẹ twist àtọkùnrin àtobìnrin tẹ́ ẹ bá ti lè twist waist yín dáadáa kẹ pákúrú mọ́ kẹ dó dáadáa ẹ pè mí kí n fún yín fóònù ọba iléeṣẹ́ Oyo natural herbal. ẹ̀yin dáadé ẹ̀yin mọ́mí ẹ bá mi introduce ẹ̀ sáwọn èèyàn tẹ́ bá ti ra nà láì ti pẹ́ àsìkò ti tó Lady K ìfẹ́ olúwa mo fi ọwọ́ mi sọ̀yà fún yín pé náà true lẹ́ máa rà ní iléeṣẹ́ Oyo natural herbal. ṣáwárí gbogbo ẹ̀yin dáadé tó yẹ pé bẹ́ẹ̀ ṣe strong tó tẹ́ bá ti lè lọ lẹ́ẹ̀kan ẹ̀ lè lọ mọ́ mo sọ fún yín wípé kẹ́ stop ṣe bẹ́ẹ̀ ẹ máa lọ lẹ́ẹ̀márùn-ún ó kéré jù nìyẹn àfi tẹ́ bá fẹ́ lọ iléeṣẹ́ Oyo natural herbal náà ni manpower wọn mo dàgbà èjì ti ṣíìtì mi torí pé mo ti 60 mo ti 70 èmi tó yẹ pé tẹ́lẹ̀ tí bá gbọ́ ọmọge mú báyìí àwọn èèyàn máa bẹ̀ mí ni mo wá dẹni tí ò lè ṣe dáadáa mọ́ ẹ gbàgbé kò sí nǹkan tó jẹ́ wípé age ó ṣíìtì yín ẹ gbọ́ kò sí nǹkan tó jẹ́ wípé age ó ṣíìtì yín ẹ pè mí kí fún yín fóònù ọba iléeṣẹ́ Oyo natural herbal kò sí bẹ́ẹ̀ ṣe lè dàgbà tó ẹ máa pakuru mọ́ ẹ máa dùn dáadáa ẹ máa wọlé síbẹ̀ ẹ máa jáde ẹ máa ṣe kíni ẹ máa enjoy life yín. kódà àwọn ọmọ mi gan wò pé what is apple ṣé máa yí ṣóun kọ́ rẹ̀ ni ṣé bọ̀bọ̀ ìkọ́ni rẹ̀ ẹ̀yin dáadé ẹ̀yin mọ́ mi má jẹ́ ká rojọ́ jù ẹ máa bọ̀ ní iléeṣẹ́ Oyo natural herbal. bákan náà tún wá ní ẹ̀yin tó bá jẹ́ pé ní high blood pressure yìí ẹ máa disappear ìtúgbò rẹ̀ mọ́ diabetes odòwò ìgbàgbé ẹ tọ́jú ara yín ẹ̀mí ni oògùn ní ẹ̀mí ẹ tọ́jú ara yín àìsàn ní ṣe yín. ẹ̀yin tẹ́ bá wá nídìí fóònù ọba iléeṣẹ́ Oyo natural herbal ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ wọ́n lójú screen yìí ọ̀kẹ́ text mi pé Lady K bí ìfẹ́ mọ orúkọ tẹ́ fẹ́ rà because ẹlòmíì máa ń tijú ẹ̀yẹ ṣàtìpẹ́ mi pé fún mi ní fóònù ọba iléeṣẹ́ Oyo natural herbal máa sẹ́ndẹ̀ sí yín. ṣé wá tí wọ́n bá tún wá fẹ́ lo best cream tó kàn gbé àwọ̀dù lọ́dọọdún fún best production iléeṣẹ́ Danari skincare òun náà tún ni oh my god ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ mọ̀ pé rere lolúwa gbogbo Facebook gbogbo dark knuckle gbogbo pimples gbogbo two color uniform gbogbo àwọn tó ń ṣe kàlákìmí gbogbo ẹ máa disappear bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí skin yìí ṣe rí ẹ pè mí kí n fún yín fóònù ọba iléeṣẹ́ Danari skincare kẹ́ wá pé wọ́n kẹ́ wá sọ fún wọn bí mo ṣe fẹ́ ni wọ́n á ní kẹ́ snap bọ́dì yẹn kẹ́ sẹ́ndẹ̀ sáwọn ni wọ́n wá bá yín parẹ́ píìsì bọ́dì yìí wọ́n wá bá yín kó lọ́dà white ẹ mọ̀ pé ní gbogbo ọ̀dà ìkọ́lọ̀dílé white ṣì ló ṣe kíni ló mú yẹ́sì jù wọ́n wá bá yín kó ní white àwọ̀ yíyá wá jáde ní mo mí nìyẹn o kọ́lọ̀ yá wá ṣe rí àwọ̀ yá tutù bíi tọmọ tuntun ẹ mọ̀ pé rere ni olúwa iléeṣẹ́ Danari skincare tún nìyẹn. bákan náà tún wà ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì ìgbàlódé ẹ máa lọ sí TM Royal Hotel ẹ̀gọ́gùn ẹ̀ TM Royal Hotel ní ìlú Ìbàdàn ẹ tún rí pé rere lolúwa ń bẹ̀ náà. bákan náà tún wà ní ẹ̀yin tẹ́ tún wá nídìí apartment tẹ́kọ̀ fẹ́ dé sí tẹ́fẹ́ lọ́jì sí ìbàjẹ́ wá month ìbàjẹ́ wá week. number 1 iná kò lọ standby generator àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ àtòru generator wà títọ̀
standby wifi, washing machine, gbogbo nǹkan pátápátá ó wà ní apartment yẹn. Ó wà ní apartment náà ní apartment yẹn ó wà ńbẹ̀. Ẹ̀yin tí ẹ bá need apartment yẹn just 30-minute drive ní sí International Mohammed Airport. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lodge síbẹ̀, tẹ́ bá fẹ́ lọ sí ìlú Nàìjíríà, tẹ́ bá wò pé àbí ìfẹ́ lọ sí hotel, ká ní mo lè rí bí apartment kan tí mo lè stay sí, ó wà available ní standby, gbogbo nǹkan ló wà ńbẹ̀. Ṣẹ́yìn tí náà ìjọba bá ṣe ṣẹ́jú bá generator máa dáhùn ni automatic ni ó ti wà ńbẹ̀. Ẹ pè mí kí n fún yín ní phone number wọn, ojú òní ti gbogbo wa. Ẹ má wá gbàgbé yín tẹ́ bá fẹ́ send owó sílé, ẹ lọ download Lemfi app. Kẹ́ wá lo referral code bí tẹ́ ń lò lówó lókè yìí. Kẹ́ wá máa wo bí exchange rate yẹn bó ṣe rí. Exchange rate yẹn gbá ski ó mú yes owó ti lọ sókè. Ẹ ṣeun gan, mo dúpẹ́. Ẹ subscribe sí YouTube channel mi, ẹ tàn notification bell yìí o. A tún máa fi ayọ̀ àti àlàáfíà àti ìdùnnú a tún máa fi pàdé. Ire o.